bí ẹ ṣe ń ka ìròyìn tó tẹ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá yìí ó ní wípé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn ológun ìyẹn àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ọlọ́pàá tó ń pè ní Department of State Services DSS àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ iléeṣẹ́ sójà tí wọ́n ń pè ní Defence Intelligence Agency wọ́n ní wọ́n ti sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé lásìkò yìí o èyí títí tí ọdún yìí ó fi parí àti ọ̀sẹ̀ mélòó kan sásìkò yìí kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó ṣọ́ra nípa àwọn òde tí yóò máa lọ àti wípé gbogbo òde tí yóò máa lọ kó rí dájú pé inú ilé ìjọba Nàìjíríà tí wọ́n ń pè ní Aso Rock tàbí Aso Villa ní ìlú Àbújá òun ni kò ti máa jẹ́ nítorí awuyewuye ìdìtẹ̀gbàjọba tó ń lọ káàkiri. Wọ́n àti pé lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn ni ariwo máa jáde pé àwọn sójà kan wọ́n kóra wọn jọ wọ́n fẹ́ dojú ìjọba democracy délẹ̀ wọ́n sì fẹ́ fipá gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ààrẹ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti iléeṣẹ́ ológun wọn ti jẹ́ kó di mọ̀ wípé àhesọ ni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àti wípé kò sẹ́ni tó fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì jẹ́ kó di mọ̀ páwọn sójà tí àwọn kó sátìmọ́lé kì í ṣe nítorí pé wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba ọ̀tọ̀ ní nǹkan táwọn kó wọn sí ṣùgbọ́n tí àṣírí tó tú pé lóòótọ́ ni àwọn sójà fẹ́ fipá gbàjọba kódà ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù kẹwàá tó kọjá yìí the 25th of October 2025 iná tiẹ̀ láwọn sójà náà mú láti fipá gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó dì í mọ̀ pé ìdìtẹ̀gbàjọba ẹlẹ́jẹ̀ nínú èyí tí wọ́n ń pè ní blood coup òun ni wọ́n fẹ́ ṣe nítorí pé ìròǹgbà wọn ni láti pa ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tó pa igbákejì ẹ̀ sẹ́nitọ̀ Kashim Shettima àti àwọn tó ní orúkọ nídìí òṣèlú pàápàá àwọn bíi ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà làbújá sẹ́nitọ̀ Godswill Akpabio abẹnugan ilé ìgbìmọ̀ asòfin kékeré làbújá ọ̀nàrẹ́bù Tajudeen Abbas àti àwọn míì bẹ́ẹ̀ ṣáà bó tilẹ̀ jẹ́ pé a ti jẹ́ kó dì í mọ̀ péjọba àwọn iléeṣẹ́ ológun wọ́n ti sọ pé kò sóòótọ́ ńbẹ̀ tí iléeṣẹ́ ààrẹ náà sì ní àwọn tẹ̀lé ọ̀rọ̀ tó sọ pé kò sóòótọ́ ńbẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé àwọn tí wọ́n ìgbàgbọ́ wà wípé wọ́n ṣagbátẹrù ìdìtẹ̀gbàjọba náà pàápàá bí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa Timi Presiva ni wọ́n ti fẹ́ lọ gbé nílé bó tilẹ̀ jẹ́ pọ́kùnrin náà wọ́n bá nílé ó ti kó lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó sì ti padà sílé dàsìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí ṣáà nítorí ìṣẹ̀lẹ̀ yìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn ọlọ́pàá àti tàwọn ológun wọ́n ti sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó má tí ì sinmi o nítorí pé àwọn ò mọ àwọn tó sì ń gbèrò ìdìtẹ̀gbàjọba náà lábẹ́lẹ̀ wọ́n ní gbogbo òde tí ó bá lọ báyìí kó sì ní sùúrù kó jẹ́ kí ó máa jẹ́ sínú ilé ìjọba l'Àbújá nítorí pé àwọn ò mọ àwọn tó ń ṣọ́ ìdí eléyìí la fi gbọ́ pé ọ̀pọ̀ àwọn òde kan wà tó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ láti ọ̀sẹ̀ kan méjì sẹ́yìn tí ò lè lọ kódà ìpàdé àpapọ̀ àwọn olóòtú ìwé ìròyìn Nàìjíríà tó ń pè ní Nigerian Guild of Editors Conference tó yẹ kó wáyé ní ìpínlẹ̀ kan nítorí pé afẹ́kí Tinubu wà ń bẹ́ẹ̀ ó ní ká gbé wá sínú ilé ìjọba l'Àbújá ni èyí tí wọ́n lọ ṣe níbẹ̀ lọ́jọ́rú tí ṣe Wednesday ọ̀sẹ̀ tí ó kọjá yìí.